Africa Content TV. Ọlọ́pàá ṣòfò síbẹ̀, ìkàlẹ̀ síbẹ̀, ìmọ̀rí òsíbẹ̀. Má lọ bí kankan máa owó nílẹ̀ gbàgbà àlàbí náà sọ fún ẹ. Èyí ni ìmọ̀rí òòtọ́ ẹ̀. Àlàbí mímọ́. Ẹbí mọ́rí òsíbẹ̀ ẹ̀rọ àbílẹ̀ àgbàkà máa lọ bí kankan mọ́. Ẹbí mọ́rí òsọ̀rọ̀ mi ò fún mi àgbàkà àlàbí náà ṣe pẹ́pẹ́pẹ́. Ẹ̀yin tó ẹjẹ́ tó a. Ẹbí mọ́rí òsọ̀rọ̀ mi ò fún mi àgbàkà àlàbí náà ṣe pẹ́pẹ́. Àwọn tó ti ṣe ètò àdìgbò ti gbọ́. Wọ́n sì ní mọ́rí òsọ̀rọ̀ mi ò fún mi àgbàkà àlàbí náà ṣe pẹ́pẹ́. Àwọn tá a ti ń gbọ́ àdìgbò ti gbọ́. Wọ́n sì ní mọ́rí òsọ̀rọ̀ mi ò fún mi àgbàkà àlàbí náà ṣe pẹ́pẹ́. Mọ́rí òsọ̀rọ̀ ìyẹn lójú òré ọmọdé. Ogun bẹ́ẹ̀ni ìfọ́ lọ́tọ́ Justice Naija. Adájọ́ ni wọ́n sọ màdé. Àwọn èèyàn rẹ̀ ẹni pé wọ́n á pèèyàn ní Naija. Ẹ bá bá pè ní Naija kí wọ́n lọ́bọ̀ sọ ọ́. Gbogbo wọn jẹ́ jọ́ọ̀jì. Àti pé gbogbo ẹjọ́ tẹ́ ẹ bá kọ́ sọ́dọ̀ ìfúnlẹ̀ lágbàgà ní ẹ̀lọ́dún ẹ̀ lọ. Àbá ìṣẹ́jú ẹ̀ àti kékeré wa àti omi wa. Ẹ̀rọ alága ọ̀hún. Bàbá gbọ́dọ̀ ní mú iwá. Bẹ́ẹ̀ bá rí tó máa ṣe sẹ́kẹ̀ndì. Àbọ̀jẹ̀ bí ẹ̀dá ni wọ́n máa lọ. Kò sórúkọ jẹ́. Báwo bá gbọ́dọ̀ ní Naija? Òjò ń gbé gbogbo àwọn tó bá ń pàjọpọ̀. Àbẹ́bí ayé ti ṣẹlẹ̀ láàrin wọn máa lọ. Òun ló bá wọn sẹ́kùn ẹ̀ ládùúgbò. Kò sórúkọ jẹ́. Ọba Justice Naija rẹ̀ ṣẹ̀ ní ìfọ̀ ọ̀nà. À ń pè wọ́n ní Naija. Omi máa jẹ́ ìjọ ti pàṣẹ. Orúkọ ló rọ̀ mọ́ lọ́bàdà. Máàrí òfẹ́ lójú orí làbàdà máa bí. Máàrí òfẹ́ lójú orí làbàdà máa bí. Máàrí òfẹ́ ìyẹn lọ́sà olókùn gbé àbí àdúrà. Máàrí òfẹ́ nílò òpòrò dúró lábàdàbà tó lókòrò o. Ìròyìn àwọn ayé òfin ilé àbáká wà òfin lágbẹ́kọ́. Ọjọ́ kẹsàn-án. Oṣù mẹ́jọ. Ọdún 2024. Time for the favor. Time for the achievement. Time for the greatness. Àdúgbò àwọn ẹ̀fọ́ àdúrà làbùbá bá wá. Máyì òtẹ́ náà rẹ̀ fún ilé ọ̀gbà ńlá lójú ìmọ̀lúkọ. Ẹ̀yin tàbíkò yìí. Gbogbo ilé wọn bí ẹ̀rọ àbáyọ̀bá pronounce bí ìdájọ́ bá tó. Bẹ́ẹ̀ bá wá bí ẹ̀wọ́n ṣe màálù. Bẹ́ẹ̀ bá wá bí ẹ̀wọ́n dánù. Bẹ́ẹ̀ bá wá bí ẹ̀wọ́n jẹyé. Bẹ́ẹ̀ bá wá bí ẹ̀wọ́n gbàjọ̀pọ̀. Ẹ mọ̀ pé Justice lẹ́nu tó ti bí. Ó gbàjọ̀pọ̀. Ó lọ nìyẹn ogún ní ẹgbàgà ní àlàbí àdúrú wọn. Máa ń yọ ọ́ bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n ni wọ́n dánù. Ẹ̀wọ̀n ni wọ́n jayé.
maximum security. I'm a play justice like a baby. Judge like a baby. Ẹ̀wọ̀n bí wọ́n gbádùn. Ẹ̀wọ̀n bí wọ́n gbáyé. Ẹ̀wọ̀n tó o bá yà. Tọ́wọ́ ẹ̀ bá mọ̀ ọ́ làbàdàbà àti bí iṣẹ́ mọ́. Lórí bá ti wá bí no embarrassment. Maximum security. Life and property. Ayutan Al-Albaka 100% guarantee. Nígbà ìlànà. Àlejò yìí. Àlejò yóò tẹ̀ fún Màzó. Àlejò bí àwáyé. Àlejò yóò tẹ̀. Tó bẹ̀rẹ̀ lè fi kún àbákàbá àbínà. Oníkiri. Standard yẹ. Oye báwọ̀ bí kò yàtọ̀ sí ìlú ọba. Gbogbo ọba tún kó síbẹ̀. Ìlú ọba náà ti kó wá. Ẹ dákun ẹ bá pé náà ìlú àwọn ọba yóò bẹ́ẹ̀.